ṣe o àwọn òṣìṣẹ́ àjọ FIRS mẹ́rin àti àwọn èèyàn mìíràn pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá iná Ile Gogoro tó jó lÉkòó. Ìjọba àpapọ̀ kéde àwọn ìgbésẹ̀ láti mú oúnjẹ pọ̀ yanturu làwọn àgbẹ̀ bá fọ́n mú. Wọ́n ní ẹnu ni ìjọba ní bíi àjàkàrà. Ọwọ́ bá wọn o. Iléeṣẹ́ ológun ojú òfurufu ṣekupa ogunlọgọ àwọn agbesunmọmi pa ibùba wọn run nípínlẹ̀ Borno. Ẹ gbọ́ kí ló tún fa gbas-gbos láàrin Sowore, DSS àti Tinubu tí wọ́n fi ń wọ́ ara wọn lọ ilé-ẹjọ. Nípinlẹ Rivers ẹ máa ṣe bó ṣe wù yín o. Ààrẹ Tinubu gbẹ́sẹ̀ kúrò lórí òfin ìlú òfararọ. Ó ní kí Gómìnà Fubara àtàwọn aṣòfin padà sẹ́nu iṣẹ́. Gómìnà Sanwo-Olu ṣèfilọ́lẹ̀ àwọn ọ̀kadà alùpùpù fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì torí sunkẹrẹ-fakẹrẹ lójú pópó àti láti dóòlà ẹ̀mí àwọn olùfarakásá. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó mà ṣe o, àwọn òṣìṣẹ́ àjọ FIRS mẹ́rin àti àwọn èèyàn mìíràn pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá iná Ile Gogoro tó jó lÉkòó. A ò mà ní ṣe kòńgẹ́ ìjàmbá aláburú látàrí iná tó jó nílé alájà mẹ́jọ kan tó wà lópòpónà Broad erékùṣù Èkó lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Ìròyìn sọ pé kò dín ní èèyàn 10 tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àwọn tó di olóògbé nínú iná tó ṣẹ́yọ ní àjà kẹta àti ìkẹrin ilé tí a mọ̀ sí Afriland Towers náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ United Capital tó ń rí sí ìdókòwò àti àjọ Federal Inland Revenue Service FIRS. Bó tilẹ̀ jẹ́ pé àwọn akọ̀ròyìn kò lè fìdí iye èèyàn tó kú múlẹ̀. Ìròyìn sọ pé èèyàn 6 tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ United Capital ní iná yìí pa. Àjọ FIRS tó ń pawó wọlé lórílẹ̀‐èdè yìí náà sì fìdí ẹ̀ múlẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú pé 4 nínú àwọn òṣìṣẹ́ òun ní iná ọ̀hún pa. Àtẹ̀jáde ìbánikẹ́dùn tí àjọ yìí fi síta ṣàlàyé pé àjà 6 àti ìkeje ilé náà ní àwọn òṣìṣẹ́ ẹ̀ka FIRS ń lò fún ọ́fíìsì. Wọ́n ní nígbà tí wọ́n ta iléeṣẹ́ àwọn lólobó pé iná ń jó níbẹ̀ kí amúsá ni àwọn kàn sí ikọ̀ aláàbò àti àjọ panápaná. Wọ́n fi kún pé ṣùgbọ́n nígbà tí ikọ̀ aláàbò náà yóò fi débẹ̀ èéfín iná ti gba gbogbo ilé náà kan. Àwọn iléeṣẹ́ náà fi ìbànújẹ́ ọkàn wọn hàn wọ́n sì kẹ́dùn ikú àwọn èèyàn tó pàdé ikú òjijì níbi iṣẹ́ wọn. Àjọ FIRS kéde pé òun yóò dúró ti ẹbí àwọn òṣìṣẹ́ tó pàdánù ẹ̀mí wọn. Àwọn yóò sì tún so okùn àbòlé ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ náà. A rántí pé nǹkan bíi aago kan ọ̀sán ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹsàn-án ni iná yìí ṣẹ́yọ tí èéfín tó ń rú jáde níbẹ̀ sì jẹ́ káwọn èèyàn mọ̀ pé iná ti ń jó. Ẹ̀rọ amúnáwá ìnfátà ni a gbọ́ pé ó fa iná ọ̀hún nínú yàrá tí ẹ̀rọ náà wà ní ìsàlẹ̀ ilé. Bí iná ọ̀hún ṣe ń jó ní àwọn èèyàn kan gbìyànjú láti gba ojú fèrèsé jáde. Wọ́n ń fò láti òkè fèrèsé ilé gíga náà sí ìsàlẹ̀. Àwọn òṣìṣẹ́ àjọ panápaná ìpínlẹ̀ Èkó àti àwọn àjọ òṣìṣẹ́ pàjáwìrì mìíràn padà débẹ̀. Wọ́n sì rí èèyàn 9 dóòlà bí iná náà ṣe ń jó lọ́wọ́. Àtẹ̀jáde tí àjọ panápaná ìpínlẹ̀ Èkó fi síta lọ́jọ́ Ìṣẹ́gun náà ṣàlàyé pé 5 nínú àwọn èèyàn tí ìjàmbá náà kàn jí padà sáyé. Wọ́n ní àwọn 4 kò mira bí wọ́n ṣe ń gbìyànjú láti jí wọn tó lásìkò náà. Nínú àtẹ̀jáde àjọ panápaná ìpínlẹ̀ Èkó tí wọ́n fi léde lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ náà, wọ́n ní èèyàn 9 làwọn dóòlà, àwọn 5 ti jí padà sáyé, ọ̀pọ̀ ló sì ráàyè jáde láì fi ara pa. Ìyànjú sì ń lọ láti rí i pé àwọn 4 làjú. Yàtọ̀ sí àwọn iléeṣẹ́ 2 tó kéde pé àwọn pàdánù òṣìṣẹ́ yìí, àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ UBA kan ní ìròyìn tún sọ pé wọ́n kú nínú ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú. Ọ̀rọ̀ ìbánikẹ́dùn tí olórí ilé ìfowópamọ́ náà Tony Elumelu fi sí ojú òpó ayélujára Twitter rẹ̀ fi hàn pé iléeṣẹ́ náà pàdánù òṣìṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé wọn kò sọ iye èèyàn tó kú. Ìjàmbá iná tó ṣe lọ́sàn-án gangan yìí ti mú ọ̀pọ̀ èèyàn máa sọ pé ewu wà nínú àwọn ilé ńlá alájà gogoro tí wọ́n fi ń ṣe ọ́fíìsì, pàápàá nígbà tí kò bá sí ètò fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bí èyí tó sì mú ẹ̀mí aláìṣẹ̀ lọ. Ìjọba àpapọ̀ kéde àwọn ìgbésẹ̀ láti mú oúnjẹ pọ̀ yanturu làwọn àgbẹ̀ bá fọ́n mú. Wọ́n ní ẹnu ni ìjọba ní bíi àjàkàrà. Ìjọba
ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti kéde àwọn ìgbésẹ̀ tuntun kan láti mú ìgbèrú bá ètò ọ̀gbìn Nàìjíríà lábẹ́ ètò ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ìgbésẹ̀ náà ló wà lára àwọn ìlànà tuntun tí ìjọba ń gbé láti rí i pé Nàìjíríà ṣe àmúlò àwọn ohun èlò tó ní láti máa pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu tó sì tún máa jẹ́ àtúntò lẹ́ka ètò ọ̀gbìn àti ìdókòwò sí àwọn ohun amáyédẹrùn ní Nàìjíríà. Igbákejì ààrẹ Kasim Shettima ló kéde àwọn ìgbésẹ̀ tuntun náà níbi ìpàdé ètò oúnjẹ àti ètò ọ̀gbìn ti àjọ ìṣọ̀kan àgbáyé. Shettima ní bí ó tilẹ̀ jẹ́ pé ìpèníjà gbogbo àgbáyé ní ọ̀rọ̀ ebi jẹ́ lásìkò yìí, Nàìjíríà gbọ́dọ̀ jí gìrì láti rí i dájú pé ó mú ọ̀rọ̀ pípèsè oúnjẹ ní ọ̀kúnkúndùn nítorí ọjọ́ iwájú. Agbẹnusọ Shettima Stanley Nwocha tó fi kókó ìpàdé náà léde sọ pé Nàìjíríà ti ń gbìyànjú láti mú àdínkù bá àwọn oúnjẹ tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ òkèèrè kí wọ́n sì mú àlékún bá oúnjẹ tí à ń pèsè lábẹ́nú nílẹ̀ wa Nàìjíríà pẹ̀lú láti ìgbà tí ìjọba ti yọ ìrànwọ́ orí epo bẹntiróòlù lọ́dún 2023 ní ọ̀wọ́n gógó oúnjẹ ti lọ sókè ní Nàìjíríà tí ohun gbogbo sì ti gbówó lérí. Gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ṣe sọ, ìgbésẹ̀ tuntun yìí yóò fi ààyè sílẹ̀ fún ìlànà ṣíṣe ìforúkọsílẹ̀ fún ilẹ̀ lọ́nà kan, fífún àwọn àgbẹ̀ ní ẹ̀yáwó, ṣíṣe ètò ọ̀gbìn ní aládàá-ńlá àti ètò pípèsè omi láti mú kí àwọn èrè oko dàgbà. Ó wòye pé Nàìjíríà ní ìkápá láti máa bu omi rin àwọn ilẹ̀ tó tó éékà mílíọ̀nù 3, ṣùgbọ́n tó jẹ́ pé ìdá 10 ni wọ́n ń ṣe báyìí. Ó ní tí ìpèsè omi fáwọn ilẹ̀ tó ṣe é gbin nǹkan oko lè mú kí èrè oko tí Nàìjíríà ń pèsè lé ní ìlọ́po 3 tí yóò sì mú àdínkù bá gbígbé ara lé sáà kan kí ètò ọ̀gbìn tó wáyé. Ó fi kún pé ìwòye mímú ìdàgbàsókè bá Nàìjíríà ti ọdún 2021 sí 2025 tó wà nílẹ̀ yóò mú èèyàn tó tó mílíọ̀nù 45 kúrò nínú ìṣẹ́ àti òṣì, pèsè iṣẹ́ mílíọ̀nù 21 fáwọn èèyàn ní ẹsẹ̀ kùkú tí yóò sì rí ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu. Bákan náà ló sọ àrídájú rẹ̀ fáwọn olùdókòwò pé àwọn àtúntò tí ìjọba ń ṣe yìí, àjọṣepọ̀ láàrin àwọn iléeṣẹ́ aládàáni àti ìjọba, lílo ìmọ̀ ẹ̀rọ lẹ́ka ètò ọ̀gbìn yóò mú kí Nàìjíríà dùn ṣe okòwò. Àwọn àgbẹ̀ ọlọ́kọ́ ńlá àti kéékèèké ló ti wá ń sọ èrò wọn lórí ìgbésẹ̀ tuntun náà. Ààrẹ ẹgbẹ́ àwọn àgbẹ̀ ní Nàìjíríà Kabir Keramu rọ ìjọba àpapọ̀ láti rí i pé àwọn ìgbésẹ̀ tí wọ́n kéde pé àwọn fẹ́ ṣe yìí ni wọ́n ṣe àmúṣẹ rẹ̀ bó ṣe yẹ, nítorí ọ̀rọ̀ lásán kò lè mú àtúntò bá ìlú. Kebram nínú ìròyìn iléeṣẹ́ The Punch sọ pé níní òye kò lè dá nǹkan kan àyàfi tí ìjọba bá ṣe àmúṣẹ àwọn ìgbésẹ̀ náà lọ́nà tó tọ́. Lóòótọ́ ló máa ń so èso rere tí ìjọba bá ṣe àmúṣẹ rẹ̀. Èèyàn lè ní àfojúsùn ṣùgbọ́n tí wọn kò bá ṣe àmúṣẹ rẹ̀ pàbó ló máa já sí, kò ní sí àbọ̀ kankan lórí rẹ̀. Ó ní àwọn rọ igbákejì ààrẹ lórí àwọn ìlérí tí wọ́n ṣe kí wọ́n sì tọpinpin rẹ̀ délẹ̀ láti rí dájú pé wọ́n ṣe àmúṣẹ rẹ̀ dáadáa. Kebram ní tí ìjọba bá ṣe àwọn nǹkan wọ̀nyí, ó dá òun lójú pé ìyàtọ̀ máa bá ọ̀rọ̀ oúnjẹ ní Nàìjíríà. Bákan náà ni alága ẹgbẹ́ Competitive African Rice Forum Peter Dama ṣe kìlọ̀ fún ìjọba lórí kíkéde láì ní ṣe àmúṣẹ àwọn nǹkan tí wọ́n bá sọ. Dama wòye pé láti ìgbà tí ìjọba ti kéde pé àwọn máa pèsè katakata fún àwọn àgbẹ̀, wọn ò tí ì fún ẹnikẹ́ni títí di àsìkò tí òjò ti ń lọ. Ìjọba lè ṣe ìkéde ṣùgbọ́n tí àmúṣẹ rẹ̀ máa ń pẹ́. Ó ní òun gbàgbọ́ pé tí ìjọba bá ṣe ìkéde, àmúṣẹ ló yẹ kó tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹgbẹ́ àwọn àgbẹ̀ alábọ́dé ti obìnrin ní Nàìjíríà Small Scale Women Farmers Organization náà bu ẹnu àtẹ́ lu àwọn ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé lórí ètò ọ̀gbìn pé kò so èso rere pàápàá fáwọn obìnrin tó ń ṣiṣẹ́ ọ̀gbìn. Akọ̀wé ẹgbẹ́ náà Chinaza Asonye sọ pé gbogbo ìgbìyànjú tí ìjọba ní àwọn ń ṣe lórí ètò ọ̀gbìn ni kò tí ì mú kí oúnjẹ pọ̀ nílùú. Asonye ní gbogbo ètò pípèsè ẹ̀yáwó, pípín àwọn ohun èlò, pípèsè ilẹ̀ fáwọn èèyàn tí ìjọba ń ṣe ni kò kan àwọn obìnrin. Ìdá kan nínú ìdá 3 ohun tí à ń béèrè fún ni kò tí ì wá sí ìmúṣẹ lẹ́yìn gbígbé àwọn ètò bíi Malabo, CADI àti WSHADA kalẹ̀. Ṣé à ń ṣe àmúṣẹ ìdá kan nínú wọn? Èyí ni ìbéèrè tí àwọn èèyàn náà ń béèrè. Ọwọ́ bà wọ́n o.
iléeṣẹ́ ológun ojú òfuurufú ṣekupa ogunlọgọ àwọn agbesunmọmi pa ibùba wọn run nípínlẹ̀ Borno. Àdúpẹ́. Iléeṣẹ́ ológun ojú òfuurufú ilẹ̀ wa Nàìjíríà NAF sọ wípé ìdáwọ́lé lójú òfuurufú nípasẹ̀ ikọ̀ ọmọ ogun Adinkai ti ṣekú pa ogunlọ́gọ̀ àwọn àgbésùnmọ̀mí wọ́n sì tún pa ibùba wọn run ní Borno. Èyí jẹyọ jáde nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ adarí ẹ̀ka alukoro àti ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ ikọ̀ ọmọ ogun òfuurufú NAF ọ̀gágun Ehime Ejodame lọ́jọ́bọ̀ Thursday ní Àbújá. Ejodame sọ wípé ìdojú ìjà kọ àwọn agbébọn náà ló wáyé lọ́jọ́rú Wednesday ní déédéé aago 11 òwúrọ̀ kọjá ìṣẹ́jú 10 ní Bùlá Màdíbalè ládùúgbò Gezuwa nípínlẹ̀ náà. Ó sọ wípé ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin ti fìdí àwọn ìrìn ẹsẹ̀ tó mú ìfura dání lọ́wọ́ ní ibùba náà múlẹ̀ níbi tí àwọn agbésùnmọ̀mí 55 ti péjọ tí àwọn kan náà sì tún gun ọ̀kadà àti kẹ̀kẹ́ wọ agbègbè náà láti oríṣiríṣi igun ọ̀nà. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ìgbésẹ̀ ọ̀hún tún ṣàfihàn àwọn àsíá agbésùnmọ̀mí méjì kan tí wọ́n rì mọ́lẹ̀ sí ibùba ọ̀hún, èyí tó jẹ́ lílò gẹ́gẹ́ bí ìwọ́de fún ìgbésùnmọ̀mí. Lójú náà láti ṣiṣẹ́ tọ ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin náà ló mú ikọ̀ ọmọ ogun òfuurufú lọ́rọ̀ jo bájínátù sí ibùba náà tí wọ́n sì mú ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí balẹ̀ tí wọ́n sì tún ba àsíá tí wọ́n rì mọ́lẹ̀ àti àwọn ohun ìní àwọn agbésùnmọ̀mí tó wà ní ibùba náà jẹ́. Ejodame tún sọ wípé ìdojú ìjà ọ̀hún dènà òmìnira àwọn agbésùnmọ̀mí náà láti tún kórajọpọ̀ gbógun tàbí láti tún ṣe ìkọlù míì sáwọn ìlú ní apá ẹkùn àríwá ìlà oòrùn. Ọ̀gágun Ehime tún mú dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ológun nílẹ̀ wa Nàìjíríà sì ní ìfarajìn lójú náà láti mú àlàáfíà àti ìdúróṣinṣin padà bọ̀ sípò jákèjádò ẹkùn náà. Ẹ gbọ́ kí ló tún fa gbas-gbos láàrin Sowore, DSS àti Tinubu tí wọ́n fi ń wọ́ ara wọn lọ ilé-ẹjọ́. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti pè ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ akọ̀ròyìn ní Ọmọyẹlé Sowore àti iléeṣẹ́ ìkànsíra ẹni lórí ayélujára Twitter lẹ́jọ́ lórí ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀. Àjọ DSS pe ẹjọ́ náà níwájú ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá lẹ́yìn tí Sowore kọ̀ láti yọ ọ̀rọ̀ tí wọ́n ní ó sọ lòdì sí ààrẹ Bọ́lá Tinubu lójú òpó ọ̀hún kúrò. MB Abubakar láti ọ́fíìsì iléeṣẹ́ tó ń rí sí ètò ìdájọ́ Nàìjíríà ló pe ẹjọ́ náà lórúkọ àjọ DSS àti ìjọba àpapọ̀. Ẹ̀sùn àkọ́kọ́ sọ pé Sowore lo ojú òpó Twitter rẹ̀ láti pe ààrẹ Tinubu ní ọ̀daràn lásìkò tó lọ sí orílẹ̀-èdè Brazil tó sì sọ pé kò sí ìwà àjẹbánu lásán ní Nàìjíríà mọ́. Ìwé ẹjọ́ náà ni ó mọ̀ pé ohun tí ó sọ kìí ṣe òdodo àmọ́ ó mọ̀ọ́mọ̀ kọ ọ̀rọ̀ náà láti dá rògbòdìyàn sílẹ̀ ní orílẹ̀-èdè pàápàá láàrin àwọn tí èrò wọn yàtọ̀ nípa irú ẹni tí ààrẹ ń ṣe. Ó ní fún ìdí èyí Sowore ti ṣẹ̀ sí òfin lábẹ́ abala 24 kìíní apá B òfin ìdúnkookò mọ́ni lórí ayélujára tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́dún 2024 tó kọjá. Ẹ̀sùn kejì tí wọ́n fi kan Sowore ni pé ó kọ ọ̀rọ̀ àbùkù sí ààrẹ lójú òpó Facebook lọ́jọ́ 25 oṣù kẹjọ ọdún 2025 yìí. Ẹ̀sùn kẹta ni pé Sowore pé ààrẹ Tinubu ní ọ̀daràn àti pé ó fẹ̀sùn irọ́ pípa kan ààrẹ pé ó ṣèké lásìkò tó ní ìwà àjẹbánu kò sí mọ́ ní Nàìjíríà. Ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ nígbà tí ààrẹ Bọ́lá Tinubu lọ sí orílẹ̀-èdè Brazil fún ìpàdé kan. Níbi ìpàdé ọ̀hún ní ààrẹ Tinubu ti sọ pé kò sí ìwà àjẹbánu ní Nàìjíríà mọ́ bíi ti àtijọ́ àti pé ìjọba ilẹ̀ náà lè wá sí Nàìjíríà láti ṣòwò. Àmọ́ lẹ́yìn ọ̀rọ̀ ààrẹ Tinubu yìí ní Sowore sọ lójú òpó Twitter àti Facebook rẹ̀ pé irọ́ ni Tinubu ń pa pé kò sí ìwà àjẹbánu ní Nàìjíríà mọ́. Sowore sọ lọ́jọ́ náà pé àwọn adarí ní Nàìjíríà sì ń hu ìwà àjẹbánu kódà àwọn èèyàn sì ń kó owó ìlú sí àpò ara wọn lábẹ́ ìjọba Tinubu. Nítorí náà irọ́ pọ́nbélé ni ọ̀rọ̀ tí ààrẹ sọ ní Brazil. Kò pẹ́ sí àsìkò yìí tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kọ ìwé sí iléeṣẹ́ Twitter pé kí wọ́n yọ ọ̀rọ̀ náà tí Sowore sọ kúrò lójú òpó wọn lábẹ́ àsíá pé ó tàbùkù ààrẹ Nàìjíríà. Twitter náà tún kọ ìwé sí Sowore nípa ẹ̀bẹ̀ DSS àmọ́ Sowore fún Twitter lésì pé òun kò ní yọ ọ̀rọ̀ náà nítorí òótọ́ ni òun sọ. Ẹ̀tọ́ òun lábẹ́ òfin sì ni láti sọ òótọ́ ọ̀rọ̀
bó tilẹ̀ jẹ́ ó lè má dùn mọ́ ìjọba orílẹ̀-èdè ọ̀hún nínú. Láàrin ọjọ́ díẹ̀ sí àsìkò yìí ni agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà kọ ìwé sí Sowore pé kó yọ ọ̀rọ̀ náà kúrò lójú òpó rẹ̀ gẹ́gẹ́ bí Sowore ṣe sọ. Àmọ́ akọ̀ròyìn náà ní òun kò ní ṣe ohun tí wọ́n ń fẹ́. Ẹ̀wẹ̀, ṣáájú ni DSS ti kọ́kọ́ kọ̀wé sí Sowore pé kó yọ ọ̀rọ̀ náà, àmọ́ Sowore ní òun kò ní í ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀tọ́ òun ni lábẹ́ òfin láti kọ ohunkóhun tó bá wà lọ́kùn òun gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Wàyí o, Sowore náà pẹ̀lú ti wá pe ẹjọ́ tirẹ̀ tako àjọ DSS lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ lọ ilé-ẹjọ́. Agbẹjọ́rò Sowore Tọ́pẹ́ Témókun bẹ ilé-ẹjọ́ pé kó má gba DSS láàyè láti kàn nípa fún àwọn iléeṣẹ́ Twitter àti Meta pé kí wọ́n yọ ọ̀rọ̀ tí Sowore sọ kúrò lójú òpó wọn, pàápàá èyí tó ti pe Ààrẹ Tinubu ní ọ̀daràn. Témókun ní Sowore pe ẹjọ́ láti tako ẹjọ́ tí DSS pè lórí bí wọ́n ṣe fẹ́ fi àgádágodo di ẹnu òun lórí ayélujára. Agbẹjọ́rò náà sọ pé aráàlú lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin Nàìjíríà láti sọ ọ̀rọ̀ tó bá wù wọ́n lórí ayélujára lábẹ́ abala 39 òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ lọ́dún 1999. Ó ní òfin náà fún aráàlú lẹ́tọ̀ọ́ láti sọ ohun tó bá wù lábẹ́ ìjọba àwarawa. Ó ní kò sí iléeṣẹ́ ètò ààbò kankan bó ṣe wù kí wọ́n lágbára tó lẹ́tọ̀ọ́ láti yọ ọ̀rọ̀ náà kúrò lórí ayélujára. Nípínlẹ̀ Rivers, ẹ máa ṣe bó ṣe wù yín o. Ààrẹ Tinubu gbẹ́sẹ̀ kúrò lórí òfin ìlú òfararọ̀. Ó ní kí Gómìnà Fubara àtàwọn aṣòfin padà sẹ́nu iṣẹ́. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti kéde gbígbé ẹsẹ̀ kúrò lórí òfin ìlú òfararọ̀ tí wọ́n kéde rẹ̀ láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Rivers. Ní ọjọ́rú Wednesday ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún yìí ní ààrẹ kéde ìgbésẹ̀ kúrò lórí òfin náà. Tinubu ní gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ti so àgbéjẹmọ́wọ́ tí kò sì nílò àti máa tẹ̀síwájú pẹ̀lú òfin ìlú òfararọ̀ mọ́. Ẹ rántí pé láti ọjọ́ 18 oṣù kẹta ọdún 2025 ní ààrẹ Bọ́lá Tinubu ti kéde ìlú òfararọ̀ ní ìpínlẹ̀ Rivers látàrí làásìgbò òṣèlú tó ń wáyé níbẹ̀. Ààrẹ Tinubu ti wá ní kí Gómìnà Fubara, igbákejì rẹ̀ Ngozi Nmaodu àtàwọn aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà tó fi mọ́ olórí ilé Martins Amaule padà sẹ́nu iṣẹ́ wọn láti ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2025. Ṣáájú ni ààrẹ Tinubu fọhùn jáde pé làásìgbò òṣèlú tó ń wáyé ní ìpínlẹ̀ náà láti bí oṣù mélòó kan sẹ́yìn ń kọ òun lóminú. Ó ní gbogbo ìgbìyànjú òun láti rí i pé ìfàǹfà náà wá sópin ló ti já sí pàbó báyìí ni ó kéde ìlú òfararọ̀. Lẹ́yìn tí ààrẹ kéde ìlú òfararọ̀ náà tán ló ní kí gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Ngozi Odu lọ rọ́kún nílé fún oṣù 6. Bákan náà ló ní gbogbo àwọn tí wọ́n dìbò yàn sílé aṣòfin ìpínlẹ̀ náà lọ rọ́kún nílé lóṣù 6. Ààrẹ ní nǹkan ìbànújẹ́ ló jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Rivers wó ilé aṣòfin láti bí ọdún kan àbọ̀ tí wọn kò sì rí nǹkan kan ṣe sí títí di àsìkò yìí. Ó ní láti ìgbà tí wọ́n ti ń bá ara wọn fa ìfàǹfà ni kò ti sí ìlọsíwájú kankan gbòógì ní ìpínlẹ̀ náà nítorí wọn kò jẹ́ kí àwọn ará ìlú jẹ mọ̀kúndùn ìjọba àwarawa tí wọ́n ṣe làálàá fún. Ó ní òun kò lè máa wòran gẹ́gẹ́ bí ààrẹ kí nǹkan máa bàjẹ́ ní orílẹ̀-èdè ọ̀hún. Èyí ló sì mú òun láti tẹ̀lé ìwé òfin tó fi ààyè gba òun láti kéde ìlú òfararọ̀. Lẹ́yìn èyí ní ààrẹ Tinubu yan Vice Admiral Ibo Kate Ibas láti máa ṣe àkóso ìpínlẹ̀ Rivers lọ fún oṣù 6 náà. Tinubu sọ pé kí òun tó kéde ìlú òfararọ̀ ní Rivers níṣe ni títẹ òfin lójúmọ́lẹ̀ tí ń wáyé níbẹ̀. Ó ní odidi oṣù 18 ni gómìnà náà fi wó ilé aṣòfin tí kò sì tún kọ́ padà. Ó ṣàlàyé pé òun mọ̀ nípa àwọn ẹjọ́ tó lé ní 40 tí wọ́n pè tako òun ní àwọn ilé-ẹjọ́ ní Abuja, Port Harcourt àti Yenagoa lórí pé òun kéde ìlú òfararọ̀ ní ìpínlẹ̀ Rivers. Ó ní bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ọ̀rọ̀ rí lábẹ́ ìṣèjọba àwarawa torí gbogbo àwọn tó dìbò fún ìyànsípò àwọn ni wọ́n ń retí èrè ìṣèjọba àwarawa. Ó fi kún pé inú òun dùn pé ìpínlẹ̀ Rivers ti ṣetán láti padà sí ìṣèjọba àwarawa tí kò sì nílò láti sún òfin náà síwájú. Bákan náà ló fi àkókò náà ṣe ìrántí fáwọn gómìnà àtàwọn ilé aṣòfin káàkiri Nàìjíríà láti máa rántí pé nígbà tí àlàáfíà bá wà ní ìlú ni wọ́n lè ṣètò tí yóò mú ìrọ̀rùn bá àwọn aráàlú. Gómìnà
Gómìnà Sanwo-Olu ṣèfilọ́lẹ̀ àwọn ọ̀kadà alùpùpù fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì torí sunkẹrẹ-fakẹrẹ lójú pópó àti láti dóòlà ẹ̀mí àwọn olùfarakásá. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ọ̀kadà alùpùpù tuntun 10 fún ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n ń pè ní Motorcycle Response Unit MRU ambulance lójúnà láti mú ìmúgbòòrò bá ẹ̀ka ètò ìlera pàjáwìrì àti lójúnà láti mú kí ìgbésẹ̀ àti ìdásí yá ní kíákíá lákòókò tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá wáyé nípìnlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ọ̀kadà alùpùpù ọ̀hún ni wọ́n gbé kalẹ̀ fún àjọ lẹ́ka ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lẹ́kọ̀ọ́ Lagos State Ambulance Service lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n ṣe bó ti yẹ pẹ̀lú àwọn ohun èlò ètò ìlera torí súnkẹrẹ-fàkẹrẹ tó burúkú jáì tó máa ń wáyé lójú pópó láwọn òpópónà àtàwọn agbègbè kan tó nira láti dé nípìnlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà ṣe wí, ètò àgbékalẹ̀ àwọn ọ̀kadà alùpùpù ọ̀hún ni yóò ṣèrànwọ́ fún àwọn òṣìṣẹ́ tó mọṣẹ́ dájú láti dé ibi tí ìjàmbá bá ti ṣẹlẹ̀ tàbí kàn sí àwọn olùfarakásá pàjáwìrì lójú ẹsẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn olùfarakásá ọ̀hún. Níbi ìfilọ́lẹ̀ náà, olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ètò ìlera Kẹ́mi Ògúnyẹmí ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akíkanjú láti gbógun ti ìṣòro ìpèníjà ètò ìlera pàjáwìrì lẹ́kọ̀ọ́. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀kadà alùpùpù náà ló kún fún àwọn oríṣiríṣi ohun èlò ìtọ́jú ìlera tí àwọn olóyìnbó ń pè ní blood pressure monitors, stethoscopes, pulse oximeters, nebulizers, glucometers, defibrillators, àwọn ohun ìgbẹ́mìíró, oxygen kits, rédíò, àwọn ohun pàjáwìrì sarin àti jíà ọ̀kadà tó dúró re. Akọ̀wé àgbà níléeṣẹ́ ètò ìlera Olúṣẹ́gun Ògbóyè sọ wípé ètò ìfilọ́lẹ̀ náà wà lára àfojúsùn ọlọ́dún 5 fún ètò ìlera pàjáwìrì ìgbàlódé ṣáájú kí wọ́n tó gbé wọn lọ ọgbà ilé ìwòsàn. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọ̀kadà alùpùpù ní àǹfààní láti rìn síbi tó wù ú lákòókò tí súnkẹrẹ-fàkẹrẹ bá wáyé láwọn ojú ọ̀nà márosẹ̀ ojú òpópónà nípínlẹ̀ Èkó. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.